ẹ ṣé o àdúpẹ́ abẹ́ igi àánú la wà lónìí ẹni tá a gbà lálejò lónìí òun ni bàbá wa Emmanuel Ọ̀nàrọ̀ Onílé so àwọn ni aláṣẹ abẹ́ igi àánú so ní Atlanta Georgia Emmanuel Onílé ẹ ṣé àdúpẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa kí àwọn èèyàn nílé ẹ ti bá wa sọ orúkọ yín fún àwọn èèyàn wa nílé. Èmi ni Emmanuel Onílé tó ní abẹ́ igi àánú ní Atlanta Georgia bí ti a ti ní ọba Akirimisi of Georgia. Mo kí gbogbo yín o. Abẹ́ igi àánú ó jẹ́ ibi tí gbogbo àwọn ọmọ Nàìjíríà ní ìlú Atlanta tá a ti máa ń ṣe fàájì kò sẹ́ni tí kì í wá sábẹ́ igi àánú ó bẹ̀ lórí olóògbé gọ́vnà Adeleke tó ń kú wọ́n máa ń wá sábẹ́ igi àánú bí àbúrò wọn tó jẹ́ sẹ́nẹ́tọ̀ wọ́n máa ń wá sí abẹ́ igi àánú bí gbogbo àwọn olórin K1 The Ultimate ní o Wàsíù Àyìndé Pasuma gbogbo àwọn olórin ọmọ oko Adéwálé Àyùbá gbogbo wọn tó bá wá sí Atlanta kán tó ṣeré wọn á kọ́kọ́ wá sábẹ́ igi láti wá ṣe fàájì so abẹ́ igi jẹ́ ibi tó jẹ́ pé tí èèyàn bá dé ó pọ̀ káàkiri Nàìjíríà táwọn èèyàn ti máa ń ṣe fàájì. kì í ṣe àwọn Yorùbá nìkan o. kì í ṣe Yorùbá nìkan o. Two-Face máa ń wá síbí. gbogbo àwọn eléré. gbogbo àwọn ní hip hop ló máa ń wá síbí báyìí mayor of Riverdale níbà yìí abẹ́ igi náà láti máa ń dìbò fún wọn tá a máa ṣe placard tá a máa ṣe gbogbo ẹ̀. ọ̀gá ọlọ́pàá chief of sheriff ní bíbà yìí náà ọdún kẹjọ tán ti wà lórí tróònù lélẹ̀ àwa tá a máa dìde fún wọn fún Ìgbò Òde so ke àwọn èèyàn ńláńlá even God the Americans wọ́n wá sí àárín wa láti wá ṣe fàájì ibi ò ní láti bó o lówó lọ́wọ́ wà á jẹun tó bá débí ẹni tó bá ní ó máa fọ ẹni tí ò ní ni ẹlòmíà débà ní ìsáré pé bíbà yìí dọ́ọ̀lù a ní ẹgbẹ́ kátàn ọtí sílẹ̀ àwọn èèyàn máa mu ọtí lọ ẹlòmíà rí pé ẹni yìí ò tí ì jẹun à ń tọwọ́ bọnú àwọn bára wa jẹun ní bíbà yìí ni ìfẹ́ ni abẹ́ igi bíbà ìdálé lórí ọ̀pọ̀lọpọ̀ bí tí a ti ń jọ́sìn gan-an lè bára yín jẹun gan-an dénúdénú bẹ́ẹ̀ so débi pé bíbà yìí bẹ́ẹ̀ mutí olùgbọ́ tí ẹlẹ́kọ̀ọ́ lọ́kọ́ padà bọ̀ wá tó mú nǹkan ẹ̀kọ́ tí kò bẹ́ẹ̀ nìkan bínú ẹnìkan so ibi tí abẹ́ igi àánú jẹ́bi tó ti ń ṣe àánú fún èèyàn ọ̀rẹ́ mi Emmanuel Onílé aláṣẹ abẹ́ igi àánú òun lè rí yìí gbogbo àwọn èèyàn tí wọ́n níbi tán fẹ́ sùn èmi gan nígbà tí mo di homeless gan tí wọ́n lé mi jáde lé abẹ́ igi náà ni mo sùn títí tí mo nínú mọ́tò tí màá sùn tí gbogbo èèyàn bá ti lọ tí bá ti gbálẹ̀ tán àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run bá wa yí ìgbà padà sí rere so à ń sọ ilé ìka ìfilé bá a mọ gbogbo oríṣiríṣi nǹkan rere tó ń bẹ ní abẹ́ igi ká ní kò sírú abẹ́ igi àánú yìí ni bóyá mi gan bá ti commit suicide tí màá ti rò pé àpadà sí burúkú ti dé tí ò bá sí abẹ́ igi àánú yìí ni bóyá tí ò síbi tó lù ẹ́ ti lé lọ ọ̀pọ̀lọpọ̀ ní ìbá ti ní stroke ọ̀pọ̀lọpọ̀ ní stress àti pa but adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó fún yín ní òye àti ọgbọ́n láti gbèrú bí sílẹ̀ òye àtọgbọ́n tọ́lọ́run fún yín kò ní bàjẹ́ òye àtọgbọ́n tọ́lọ́run fún yín kò ní bàjẹ́ láti tọ́ tí abẹ́ igi tí wàá wà yìí ó ti lé ní 15-20 years tábẹ́ igi tí wà nísìn wọn pa èèyàn tí bí àyè rí o báwo èèyàn ṣe ń ṣe bàjí tó Ọlọ́run sì fún yín láti ṣe agbára tẹ̀ fi ń control ẹ̀ ọgbọ́n tẹ̀ fi ń ṣe tó fi ń júbà tó ń júṣe Ọlọ́run ní padà lẹ́yìn yín bàbá ilé iṣẹ́ yín náà tẹ́ dá sílẹ̀ yìí ó ti ń gòkè yóò mọ̀ ń gòkè lọ lágbára ṣe wọn ní ti nípa lágbára Ọlọ́run ẹ ṣé bàbá wa a ní wọ́n ní yìnyín kẹ́ni lè ṣe mí ẹ jẹ́ ká fi ijó ráńpẹ́. Ẹ̀gbọ́n sọ fún mi bàtí tó agbára mu wá. Àṣìpa ọba wa Kírímísì nìyí o àwọn ni wọ́n joyè àṣìpa ẹnu ìdí iṣẹ́ ni là ń mọ ní lọ́lẹ̀ so eléyìí tá a ṣe iná wà òkè nídìí agbádá aṣọ ńlá kọ́ léèyàn ńlá bàbá. ayé ń yí sí ni kájọ yí sí o. Come on,